ẹgbẹ́ òṣèlú pdp bu ẹnu àtẹ́ lu mímọ odi yíká ilé ìtajà nílùú ìlọrin. ẹgbẹ́ òṣèlú alátakò gbòógì nni ìyẹn ẹgbẹ́ òṣèlú people's democratic party ní ìpínlẹ̀ kwara ti bu ẹnu àtẹ́ lu ìpinnu eléyìí tí ìṣèjọba ẹgbẹ́ òṣèlú apc lábẹ́ ìdarí gómìnà abdulrahman abdulrazak ṣe àgbékalẹ̀ rẹ̀ láti mọ odi yíká àwọn ilé ìtajà tó wà ní agbègbè challenge unity post office àtàwọn agbègbè míì nílùú ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ kwara. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ látẹnu alága ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ọ̀hún babatunde muhammed ló ti ṣàlàyé pé ìgbésẹ̀ náà kì í ṣe fún láti dabarú ètò ọrọ̀ ajé nìkan ṣùgbọ́n tó jẹ́ ìgbìyànjú láti fi ààyè ní àwọn ènìyàn ìpínlẹ̀ kwara lára pàápàá jùlọ àwọn tó jẹ́ wípé agbègbè wọ̀nyí ni wọ́n ti ń rí oúnjẹ òòjọ́ wọn. ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló ti wá kẹ́dùn pẹ̀lú àwọn tó fara gbá níbi iṣẹ́ àkànṣe ọ̀hún pàápàá jùlọ àwọn tó ń fi ẹ̀hónú wọn hàn lórí ìgbésẹ̀ náà tí ẹgbẹ́ náà wá sọ̀rọ̀ ìdánilójú pé tí wọ́n bá fi lè yan àwọn sípò nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 ìṣèjọba tí ẹgbẹ́ òṣèlú pdp yóò máa darí rẹ̀ yóò pàṣẹ pé kí wọ́n wó gbogbo àwọn odi tí wọ́n mọ yíká ọ̀hún léyìí tí ó mú ìtẹ̀síwájú bá ètò ọrọ̀ ajé àwọn ènìyàn ìpínlẹ̀ kwara lápapọ̀. bákan náà ẹ̀wẹ̀ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pàrọwà sí àwọn olùtajà tó ń fi ẹ̀hónú hàn láti jẹ́ kí ó lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣé